APC 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 adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Alhamdulillah. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Alhamdulillah. Ẹ jẹ́ ká wá dé ọpẹ́ wa wá dé o. Alhamdulillah Rabbil Alamin. Àbàmọ́ kéékèèké títí dé nígbà wa Alhaji Isiaq Gbóyèga Oyètọ́lá. Adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa, adúpẹ́ lọ́wọ́ àwọn tó ń darí ẹgbẹ́. Nǹkan tá a wá ṣe ń bí lénìí ni láti gbà àyè láti bọ́ sí ìjọba ìbílẹ̀ àti ẹsẹ̀ kúkú ká lè bẹ̀rẹ̀ sí fi ipò dùpò pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn adarí ẹgbẹ́ ní ìjọba ìbílẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹgbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n fún wa ní ìmọ̀ràn bí ká ṣe rìn. A dẹ̀ fẹ́ fi dá yín lójú pé a máa fọ́lò àwọn ìmọ̀ràn tí wọ́n fún wa. Mo á fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ wá bí pátápátá. Agbára Ọlọ́run gbogbo àwọn ọmọ yín náà máa jápè sí ọ.
àmín ya Allah. nǹkan tí a jọ bẹ̀rẹ̀ lé nìyí ìsinmi láì láti bẹ̀rẹ̀ o.